Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Gbogbo wa pátápátá káàkiri ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pẹ̀lú kíkí tó fi ń lọ́kùn kàtúù àlàáfíà Ọlọ́run oníkálùkù wa gbé Allahumma àmín. Láàrin ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ gbára wa níyànjú lórí bàbá wa olóyè sí Sunday Igboho gẹ́gẹ́ bí ìlàkàì tèmi ṣe mọ́ àti bí ìlàkàì mi ṣe kéré, torí pé kí tó wọnú ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé wàhálà gbogbo wa, àwọn èèyàn pọ̀ tí wọ́n lọ sí Kútọnu lórí ọ̀rọ̀ bàbá yìí. Àwọn ẹlòmíín fi ìyàwó lẹ̀, àwọn ẹlòmíín wọ́n fi ìyàwó lẹ̀, wọ́n fọmọ lẹ̀, wọ́n wá nítorí bàbá wa olóyè Sunday Igboho. Gbogbo wàhálà yìí báwo ni kò ṣe ní wá já sásán? Òun ni pé ẹ má jẹ́ kí ìrẹ̀wọ̀sí ọkàn bá wa lórí àdúrà tá à ń ṣe fún bàbá yìí, fún bàbá wa olóyè Sunday Igboho. Ẹ gbọ́, ẹ má jẹ́ kí ìrẹ̀wọ̀sí ọkàn dé bá wa lórí àdúrà. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ẹ mọ̀dí, ìdí ni pé ẹlòmíì nǹkan má tètè sú ẹlòmíì. Tẹ́lòmíì bá ti ń ṣe nǹkan sìn, tẹ́lòmíì bá ti ń ṣàdúrà tó bá yá àwa sú, àwa máa sọ àṣe eléyìí náà kò sí yàtọ̀. Rárá, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Rárá, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe àdúrà fún bàbá wa olóyè Sunday Igboho, ká dẹ̀ máa dúpẹ́ fún Ọlọ́run lórí oore tọ́lọ́run bá ṣe fún wọn. Ọ̀fẹ́ ni tí ò bá mọ̀ ló níwọ̀n bàbí là Ọlọ́run ṣoore fún wa gan o. Lórí ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho, Ọlọ́run ṣoore fún wa o. Ẹ má wá jẹ́ ká ya aláìmoore sọ́lọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. Ibi tọ́lọ́run tiẹ̀ bá oore tọ́lọ́run tiẹ̀ ṣe fún wa, ṣe rí ibi tọ́lọ́run dí fún wa yẹn. Ṣe mọ̀ pé ẹ má gbàgbé, ẹ mọ̀ pé gbogbo wa pátápátá ó ní kọ̀ọ̀kan tó ga láyà wa, ó ní kọ̀ọ̀kan tí ń bà wá lẹ́rù lórí bàbá wa yìí sí Sunday Igboho. Ohun tó ń bà wá lẹ́rù òun ni pé à ń bẹ̀rù pé kí wọ́n má ṣe kí ni, kí wọ́n má wàá mú wọn wá padà sí kọ́ńtírì wa Nàìjíríà. Ẹ má wàá gbàgbé pé ṣé mọ̀ pé Ọlọ́run ṣoore yẹn fún wa o, ṣé mọ̀ pé Ọlọ́run ṣoore yẹn fún wa. Ẹ bọ́ jẹ́ ká dúpẹ́ lórí oore yẹn, torí pé Ọlọ́run ní la in shakaritum la azidannakum wala in kafartum ní azabila shadid. Ọlọ́run ní la in shakaritum, tẹ́ bá dúpẹ́ fẹ́mi Ọlọ́run, la azidannakum, máa ṣe àlékún sí fún yín. Oore tọ́lọ́run tiẹ̀ ṣe fún wa lórí ohun tó ga láyà wa, wípé kó má fi dá bàbá yìí padà sí ibi tí wọ́n ti ń wá wọn, tí wọ́n wá dá wọn padà. Ṣé mọ̀ pé oore ńláńlá ni, oore ńláńlá ni fún wa o. Tá bá dúpẹ́, Ọlọ́run á tún ṣe oore míì from Cotonou to Germany, Ọlọ́run sì padà ṣe fún wa o. Ẹ gbọ́, oore pé from Cotonou to Germany níwòyí ọ̀la, Ọlọ́run ọba padà ṣe fún wa. Ẹ má bínú o.
abẹ́gbọ́ from Cotonou to Germany níwòyí ọ̀la ọlọ́run padà sórí yẹn náà fún wa o. Balógun Àdìsá Sunday Igboho from Cotonou to Germany níwòyí ọ̀la tàbá dúrí mọ́ dúdúpẹ́ fún ọlọ́run ọba wallahi from Cotonou to Germany ọlọ́run ọba ṣe fún wa confam torí pé ọlọ́run ló promise wa wípé la insha karitum tẹ́ ẹ bá dúpẹ́ oore kan fún mi táti ẹ̀ dúpẹ́ pé ọlọ́run ò ní kí wọ́n dá bàbá yìí padà síbi tí ṣùtá ti ṣe wọ́n wípé wọn ò dá bàbá yẹn padà ẹ jẹ́ ká máa dúpẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ká máa dúpẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ká máa dúpẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. torí pé ọlọ́run bá ṣoore fún wa lórí ẹ̀ ọlọ́run bá ṣoore fún wa lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe wàhálà ọlọ́run ò ní kí wàhálà àwọn já sásán ẹ má wá jẹ́ kí ìrẹ̀wọ̀sí ọkàn dé bá wa lórí àdúrà ká máa sọ pé akúkú ṣàdúrà náà wọn kúkú filẹ̀ à ń ṣàdúrà náà kíní kan rárá ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọkàn wa lọ le pẹ̀lú àdúrà ẹ má jẹ́ ká fi àdúrà ṣeré o fún bàbá yìí o. Promise wípé lakum gbogbo wa pátápátá ẹ wá jẹ́ kí a pe Ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ kí ìrẹ̀wọ̀sí ọkàn dé bá wa tí ìrẹ̀wọ̀sí ọkàn bá ti dé bá wa á já sí pé a fẹ́ jẹ́ kí lé lórí a fẹ́ jẹ́ kó já sásán nìyẹn o. mo rọ gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri ayé ẹ dákun torí tọlọ́run ẹ má jẹ́ kí ìrẹ̀wọ̀sí ọkàn dé bá wa. ẹ jọ torí tọlọ́run ẹ má jẹ́ ká weak ẹ má jẹ́ kí ìrẹ̀wọ̀sí ọkàn dé bá wa. This is the time for us láti strong níbi àdúrà àsìkò lélẹ̀ fún wa tí ọkàn wa máa di pẹ̀lú ọlọ́run láti dúró tọlọ́run àsìkò tá gbọ́dọ̀ súnmọ́ ọlọ́run lélẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ká wá dúpẹ́ fún ọlọ́run lórí oore tọ́lọ́run bá ṣe fún wa. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim la in shakartum la azidannakum wala in kafartum inni azabi la shadid alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. wọn náà tí wọn náà bá wà pẹ̀lú wa dákun jẹ́ ká jọ dúpẹ́ fún Ọlọ́run lórí oore tọ́lọ́run bá ṣe fún wa alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin 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 alamin alhamdulillahi rabbil dúpẹ́ fún rẹ Ọlọ́run alhamdulillahi rabbil alamin rabbil àwa dúpẹ́ alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil àwa dúpẹ́
alhamdulillahi rabbil alamin. Àwa ṣọpẹ́ alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil ọpẹ́ yẹ wá alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ fún Ọlọ́run. Ìwọ ló ṣàdéhùn fún wa wípé la in shakartum la azidannakum. Ó ṣe àlékún sí fún wa. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri ayé. Ẹ jẹ́ ká dúpẹ́ oore eléyìí tí Ọlọ́run bá ṣe. Ẹja dúpẹ́. Ọ̀rọ̀ wa tọ́pẹ́, ọ̀rọ̀ wa jọpẹ́ lọ. Ilẹ̀ alámìnà, alhamdulillahi alamin. Ọlọ́run, a dúpẹ́ pé ní gbogbo ò já sásán. Alamina, alhamdulillahi rabbil alamin. Ọlọ́run, a wá bẹ̀ ọ́, ìwọ ló ṣe rí orí eléyìí tó ṣe yìí, ìwọ ló ṣe fún wa. Ọlọ́run dákun wá ṣe àlékún sí fún wa. Germany níwò yìí ọ̀la, Ọlọ́run má jẹ́ kí ọ̀la yẹn kó pẹ́. Balógun Àdìsá, Báṣọ̀run Àdìsá, Sunday Igboho from Cotonou to Germany níwò yìí ọ̀la. From Cotonou to Germany níwò yìí ọ̀la. Báṣọ̀run Àdìsá, Sunday Igboho from Cotonou to Germany níwò yìí ọ̀la. Báṣọ̀run Àdìsá, Sunday Igboho from Cotonou to Germany níwò yìí ọ̀la. Lágbára Ọlọ́run, ọ̀la táwọn wí yẹn Ọlọ́run má jẹ́ kó pẹ́ mọ́. A dẹ̀ bí Ọlọ́run fún gbogbo wa, gbogbo àwọn tí wọ́n gbìyànjú tí wọ́n ṣe wàhálà. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́pọ̀. Ọlọ́run ò jẹ́ kí wàhálà wa já sásán. Ibi tó wá kù sí náà Ọlọ́run á bá wa yanjú ẹ̀. Ẹ ká nígbàgbọ́ yẹn, ó bá wa yanjú ẹ̀. Ọlọ́run ó bá wa yanjú ẹ̀. Ọ̀rọ̀ akin mo fẹ́ wá ṣe fún wa òun ni pé ẹ má jẹ́ ká gbàgbé Ọlọ́run ọba sọ wípé bá dá Rahim. Ọlọ́run ní má àsọ́bà mi musibati illa bi iznillah. Ọlọ́run ní tí àdánwò kan bá dé bá yín látọ̀dọ̀ èmi Ọlọ́run ní tọ́dọ̀ bá dé bá ẹ látọ̀dọ̀ èmi Ọlọ́run ọba ní. Ẹ jẹ́ ká gbà wípé ohun tó ṣẹlẹ̀ sí bàbá olóyè Sunday Igboho látọ̀dọ̀ Ọlọ́run ọba ní. Ẹ máa wá tí àdánwò bá wá dé báyàn ní àdúrà, ìrònú ò kì í ṣe solution. Àti ìgbìyànjú òun ni kíni? Òun ni solution. Ok, ohun tó ṣẹlẹ̀ sí bàbá olóyè Sunday Igboho ó ti ṣẹlẹ̀. Ẹ gbọ́, ó ti ṣẹlẹ̀. Kí wá ni solution? Solution ni àdúrà. Ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn, ẹ má jẹ́ kó bá wa. Ọlọ́run jẹ́ kó yọ wípé má àsọ́bà mi musibati illa bi iznillahi. Ọlọ́run ní tàdánwò bá dé bá ẹ̀yin ọmọdé ènìyàn, tàdánwò bá dé bá yín, torí bá fún ẹ lásán, tínú bá ru ẹ gbogbo láì. Ẹ jẹ́ ká gbà wípé ohun tó ṣẹlẹ̀ yìí látọ̀dọ̀ Ọlọ́run ni. Kọjá pé kíni? Kọjá pé ká dúpẹ́ fọ́lọ́run. Kọjá wípé ká ṣàdúà. Ẹ má jẹ́ ká weak. Ẹ má jẹ́ ká weak. Ẹ má jẹ́ ká jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó jẹ́ ká ṣojo pẹ̀lú àdúà. Ẹ gbọ́, ẹ má jẹ́ ká weak lórí àdúà ni o. Torí pé àdúà kì í pẹ́ sú ẹlòmí o. Tẹ́lómi bá ti ń ṣàdúà ẹlòmí á ní àkókò ṣe kò sí yàtọ̀. Àkókò gbàwẹ̀
kò sí yàtọ̀. Àwa tá a bá ń gbàwẹ̀ tá à ń ṣàdúrà kọ́ntínú láti máa ṣàdúrà. Ẹ jẹ́ ká kọ́ntínú dáadáa tá à ń ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kó ṣe níṣó kò sẹ́lẹ̀ àdúrà lálẹ́ àárọ̀ tá a fi àdúrà lẹ̀ lọ́sàn-án tá a fi àdúrà lẹ̀ lálẹ́ from Cotonou to Germany táwa wí yẹn Ọlọ́run padà ṣe fún wa. Àkọ́kọ́ ni pé ẹ má jẹ́ ká weak, ẹ má wá jẹ́ kí ìrẹ̀wọ̀sì síbi àdúrà. Ohun mẹ́tẹ̀ẹ̀ta yẹn ohun lèmi fẹ́ ká lọ mú dání dá. Ẹ gbọ́, ẹ má jẹ́ ká jẹ́ kí ìrẹ̀wọ̀sì ọkàn dé bá wa. Ká weak, ká wá put more effort nínú àdúrà. Wọ́n tó bá ń gbàwẹ̀ nítorí ọ̀rọ̀ yìí má ẹ̀ tí stop. Ìwọ tó bá ń ṣàìsùn nítorí má ẹ̀ tí stop àìsùn o. Eléyìí o, a sì ní ìdádúrà o. Ẹ má jẹ́ kí ìrẹ̀wọ̀sì ọkàn dé bá wa lórí àdúrà o. Mo ń bọ̀ o. Gbogbo wa nígbà tí wọ́n interview lọ́ọ̀yà tí wọ́n gbà, tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí lọ́ọ̀yà yẹn sọ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ wa tọ́pẹ́ wàláhì. Ẹ má jẹ́ kí ìrẹ̀wọ̀sì ọkàn dé ní gbogbo gbà. Ẹ gbọ́, má ní lọ́ọ̀yà yẹn ó sọ àwọn ọ̀rọ̀ kan tó mú làákàyè dání. Ohun tá a fẹ́ Ọlọ́run ṣe fún wa, ṣùgbọ́n ohun tá a ń fẹ́ Ọlọ́run ò tí ì ṣe. Ọlọ́run ti ṣe ṣùgbọ́n kò tí ì ṣe tán. Kí tó máa nìṣó, gbogbo ẹ̀yin tẹ́ bá tíjú ń dà wá láàmú ní agbára Ọlọ́run àgbo jásí pé tẹ́ bá lò ẹ máa rí changes tó dẹ̀ confam. Ẹ pè mí sórí 09071966682. Ẹ tẹ́ bá ní hypertension, ìyẹn high blood pressure, agumu kan wà fún tó jẹ́ confam, tó jẹ́ solution fún hypertension lágumu tó ń ṣiṣẹ́. Àgbo fibroid àti any kind of infection ó wà dáadáa tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ́lọ́run gbàdúrà àwọn èèyàn látàrẹ̀. Àgbo fibroid yẹn kò bá jẹ́ multiple fibroid, kò bá jẹ́ fibroid tó bá ti ṣe operation fibroid ó máa túbú padà. Ohun tó pè ní pé kó lo àgbo gidi sì ń bẹ. Tó bá ní ìdàgbò gidi, tó bá ní ìdàgbò gidi, torí ẹlòmíì ti lo àgbo kò sí yàtọ̀, kò sí kọ́tẹ́ ẹlòmíì ò tí ì lò tán. Tó bá ní ìdàgbò gidi pè mí sórí 09071966682. Ok, ọ̀rọ̀ táwa ń bá lọ pé nígbà tí wọ́n interview lọ́ọ̀yà yẹn, lọ́ọ̀yà yẹn sọ àwọn ọ̀rọ̀ kan gbọ́. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.